ńláńlá ni ṣùgbọ́n orí ẹyẹ ni ò pẹyẹ orí ẹyẹ ni ò pẹyẹ ọ̀tá ibà ti kóra wọ̀ mi wọn ò bá ti dà sómi bá ti kú wọn lálákọ̀ọ́rí ọmọ ti lọ ọlọ́run ni ò jẹ́ o ẹ wá bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ mo ti bọ̀ lọ́wọ́ wọn lọ́wọ́ òṣòwò àti àjẹ́ o ẹ bá mi dúpẹ́ mo ti bọ̀ lọ́wọ́ wọn lọ́wọ́ aláròkà o àtàbí inú ẹni. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́. Mo ti bọ́. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́. Sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá o Ṣọ́wọ́nyá tòní ọdún kọjá bí kíáfù special Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV mọ́jọ́ yà yín lẹ́nu ẹni ńlá ní í ṣe nǹkan ńlá ẹ rí i pé lónìí fọ́tò bàbá wa kan láì bẹ̀rẹ̀ ètò mọ̀jọ́ yà yín lẹ́nu ẹni tó jẹ́ ẹ máa mọ̀ pé Dayọ̀ Agboola exist náà nù ẹni tó jẹ́ ẹ máa mọ̀ pé Dayọ̀ Agboola rédíò exist náà nù bàbá wa Abraham Akin Àlùkò bàbá ń ṣọjọ́ bí lónìí dádì tèmi nìyẹn tẹ́ ẹ bá ń wò ó ẹ̀rí pé àjọra ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ẹ bá ń dúpẹ́ bàbá ń ṣọjọ́ bí lónìí bàbá pé 75 bàbá rí alúléṣà lúdásà bàbá rí alúléṣà rẹ ni mo lẹ́yìn èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò onígìtà tó tẹ̀lé wọn olúwa mo fèyí mọ́pẹ́ wá ní gbọ́pẹ́ mi o ọlọ́run ẹ fún mi ní percussion jọ bẹ́rù bá mọ núrọ̀. bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wọlé lákùnrin lóbìnrin mò ń rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mò ń rí yín mò ń ṣáàdó yín gbé fún. olúwa gbóyèga Michael Ṣótúbọ̀ mo rí yín o ẹ kú àbọ̀. bàbá wa olúwa ṣẹ́gun olúwa ṣọgbọ́n mo rí yín ẹ kú àbọ̀. bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá pírẹ́sidẹ̀ntì ẹgbẹ́ ọmọ òbòkun mo rí yín o ikú àbọ̀. Olúṣọ́ Ayọ̀dèjì èyí o lọ́wọ́ pé mo rí yín o ẹ kú àbọ̀. Rúùtù Ọláìdé Adéjùmọ̀ mo mọ̀ lẹ́yìn náà ṣáàfíà ni. Ọládipúpọ̀ Joy Eunice Bello Yínká Fò gbogbo yín mo rí o Olúwaṣeun Ọláníyan Happy New Year. àwọn èèyàn wọlé lónìí wọ́n bá mi kí bàbá wa happy birthday. bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀ mọ̀ bá mọ̀ kí bàbá happy new year. ẹ̀ mọ̀ bá mi kí wọ́n kú ọdún 75 years. bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀ mọ̀ bá mi ilé kan náà ẹ̀ mọ̀ láìkí ẹ̀.
bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa sọ di watch party bẹ́ẹ̀ kó máa ro bẹ́ẹ̀. gbogbo ẹ̀ ó gbà fún wọn oní títí láì ló fún mi o ni mo ṣe ń dúpẹ́. mo ṣe mọ́ ẹ ṣe rúùtù ọlẹ́dẹ́dẹ́jọ́ wọ́n ní happy birthday grandpa ìgbà ọdún ìṣẹ́jú kan ni olúwaṣẹ́wọ̀n lánìyàn wọ́n ní ẹ̀kú iṣẹ́ ẹ̀kú ohun ẹ̀kú iwájú o happy birthday to adani all grace in Jesus name amen àbí wìtìwìtì àbí pàbàbàbà àbí ṣòro bàbàbà. ọlọ́run kì í gbowó yẹn kì í tóbi o nílò yẹmi o lè bọ́ pẹ́ ni. bàbá lọ pẹ̀yẹ ọlọ́run ìwọ lọ pẹ̀yẹ ta ló pẹ̀yẹ sẹ́ bàbá lọ pẹ̀yẹ ọlọ́run ìwọ lọ pẹ̀yẹ nítorí ó dá mi sí tẹ́tẹ́ tẹ́bí tara ọpẹ́ lọ ọlọ́run ìwọ lọ pẹ̀yẹ. èmi ayé Jésù fóore tó ṣe o nínú ayé mi àní èmi ayé Jésù fóore tó ṣe o nínú ayé mi kò jẹ́ ń gbókù ọmọ sí i kò jẹ́ ń fara gbàdú ẹ̀ ta ló pẹ́yẹ sẹ́ bàbá ló pẹ́yẹ ọlọ́run ìwọ ló pẹ́yẹ bàbá ló pẹ́yẹ ọlọ́run ìwọ ló pẹ́yẹ nítorí pé ó dá mi sí tìlétìlé tẹ́bí tara ọpẹ́ yẹ ọlọ́run ìwọ ló pẹ́yẹ. ọlọ́pẹ́ lolúwa dá bàbá wa Abraham Akin Aluko ọlọ́pẹ́ lolúwa bá wa dá bàbá ẹ ń bá wà láyé tó wà láàyè tó ń ṣe 75 báyìí ní Nàìjíríà tó dùn bí nǹkan yìí ẹ mọ̀ pé ọpẹ́ ní fólúwa mo kí o bá mi ìpẹ̀lẹ́ ikú ọdún àṣeyíṣẹ́ mi rí o àṣeyíṣẹ́ mi mo ní ẹ má bá mi kí wọn ẹ má bá mi kí wọn ẹ má bá mi kí wọn kì í ṣe kèrè ní torí wọn mo ṣe ṣètò tòní ẹyin owó tiẹ̀ tí n bá sọ pé gbogbo nǹkan tá a máa ṣe lónìí láti bẹ̀rẹ̀ ètò yìí dé parí orí wọn ló dálé yẹ́sìkẹ́ owó tiẹ̀ bẹ́ẹ̀ ni níbikíbi tá a bá ti gbọ́ wa bàbá happy new year happy new year ni lèmi happy birthday ló yẹ kí n sọ òye ọkọ sí lẹ́nu wọ́n ní nínú ẹni bá dùn bí ìgbà tó máa ń gẹ sínú èèyàn tí wọ́n mọ iyọ̀ ni happy birthday jàre bàbá mo kí yín ìgbà ọdún kan bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá mo ti rí yín o Ismail Ọláìdé àwọn ti wá láti Canada ẹ kú àbọ̀ sórí ètò Ryan Sharif mo lẹ́yìn náà ẹ bá máa kí bàbá wa ẹ ṣé ọmọ ni yìí Olúdìran ẹ bá ń kí dádì wa mọ́mí wa Títílayọ̀ Ọmọ́tọ̀ṣọ́ ìbá mi kí bàá mi ò bá mi ṣe wọ́n mi ṣe 75 years bá mi akíhan bá mi ṣe 75 years ẹ bá mi kí wa bá wọn ṣe 75 years náà ṣe lónìí lọ́jọ́ bí wọ́n bọ́ sí ọ̀dìkí lónìí on the 11th ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2020 mo níyà nínú oṣù táwa yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé ẹ máa pàdé birthday láàrin oṣù yìí láàrin ọ̀sẹ̀ yìí àtọ̀sẹ̀ tó ń bọ̀ ọ máa kọjá bìjáfù eléyìí la fi ṣíde ẹ̀ tí bá a mi rèé ẹ gbà. èmi náà ń sọ abẹ́ mọ̀ ni tọ́lọ́n bá ti gbé ní ga awádìí sóhun ni àbò ń kọ́ ẹ̀wò ilé ńlá tó ń gbé ẹ̀wò inú ọkọ̀ tó ti bọ́lẹ̀ ẹni tá a rò pé kò lè pagọ́ tó ṣe bẹ́ẹ̀ tó kọ́lé alárin ó ti wá dàríyànjiyàn lójú aráyé. mẹ́gà ọ̀rọ̀ mi wá dàríyànjiyàn mo dọ́lọ́pẹ́ ọ̀rọ̀ mi wá dàríyànjiyàn mo dọ́lọ́pẹ́ èmi náà ń sọ àní èmi kọ́ lójú ọ̀tá ó ti wá dàríyànjiyàn pátá èmi kọ́ lójú ọ̀tá. ọ̀rọ̀ mi wá dàríyànjiyàn mo dọ́lọ́pẹ́ ọ̀rọ̀ mi wá dàríyànjiyàn mo dọ́lọ́pẹ́ èmi náà ń sọ. ọ̀rọ̀ tá ń sọ lọ́wọ́lọ́wọ́ àwọn ọ̀rọ̀ dádì wa là ń sọ lọ́wọ́lọ́wọ́ bàbá wa Abraham Akin Aluko bàbá Iléṣà ọ̀rọ̀ wọn là ń sọ lọ́wọ́lọ́wọ́ bàbá ṣe 75
ẹ máa bá mi kí wọn kú ọjọ́ bí happy birthday ẹ máa sọ̀rọ̀ bàbá sí rere ẹ máa fẹ́nu iyọ̀ sọ̀rọ̀ bàbá sí rere yes ke. ẹ wò ó ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbáláyé ẹ lè kọ́ọ̀lù dádì sórí ètò ẹ bá wa kí wọn nọ́mbà tẹ́ máa pè sí náà rèé lójú ìwòran yìí nọ́mbà tẹ́ máa pè sí òun ló wà lókè òun tẹ́ bá pè tó wà sálẹ̀ ń ò ní gbé jẹ́ ti ẹ̀yọ́ ti sàlẹ̀ ń kú nọ́mbà tó wà lókè òun lẹ́ bá pè àṣẹ nọ́mbà yẹn ọ̀dọ̀ wa ló máa bọ́ sí studio nọ́mbà nù bàbá wa ó gbé bàbá akọni máa gbé òbí ni máa gbé ẹ bá kí bàbá ẹ bá kí wọn kẹ́ ẹ bá kí wọn kú ọjọ́ bí yẹ́sìkẹ́. ṣé wàá rí pé ọpẹ́ mi kọ́ èmi ní nọ́mbà wà lọ́lọ́pẹ́ o. ṣé wàá rí pé ọpẹ́ mi kọ́ èmi ní nọ́mbà wà lọ́lọ́pẹ́ o. ṣé ẹ wá rí i pé ọpẹ́ mi pọ̀ èmi ní nọ́mbà wà ọlọ́pẹ́ a celebrate dádì lónìí a celebrate bàbá wa lónìí Folúṣọ́ Ayọ̀dèjì èyí ọlọ́wọ́ pé ẹ kú àbọ̀ sórí ètò. ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó gbé gidi náà ẹgbẹ̀je ni ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó gbé gidi náà ẹgbẹ̀je ni ẹni tá a bá ṣe lórí tí ó dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni lọ́wọ́ rí pé ọgbẹ́ mi pọ̀. ọ̀rọ̀ ló gan mẹ́gà lẹ́nà ọlọ́pẹ́ ò mẹ́gà. ebèlì ọmọdòsùnmú ọ̀rọ̀ ló sọ kí lóko ó ní ẹ̀ ń tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ìgbà tí ọlọ́jà bá kó ní lẹ́rù lọ ni tá a yá lẹ́gbẹ̀ẹ́ kan tí ò san ó bẹ́ gidi náà ẹgbẹ̀fà mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o Ṣadé Ọ̀dẹ́túndé ẹ kú àbọ̀ sórí ètò ṣáàfin àlẹ́ wa gbogbo ogun bá ń gbé ayọ̀ ló já sí fẹ́mi ọmọ rẹ̀ gbogbo ìbọn wọn pátápátá ni bàbá ti sọdọ̀ fún ọ. ẹ wá rí pé ọ̀fẹ́ mi kàn èmi ní nọ́mbà wá ọlọ́pẹ́ ò mẹ́gà náírà. ẹ wá rí pé ọ̀fẹ́ mi kàn èmi ní nọ́mbà wá ọlọ́pẹ́ ò. tó bá rí bẹ́ẹ̀ èmi. bàbá wa tẹ́ ẹ bá ń gbọ́ mi pásítọ̀ Adéẹ̀sán tó wà ní USA wọ́n ní mọ́ kí yín o wọ́n lẹ́ ẹkú ọdún ẹkú yèdún àṣèyí ṣẹ̀mí màmá ló ń tádàn ní mọ́ kí yín o wọ́n lẹ́ ẹkú ọdún ẹkú yèdún àṣèyí ṣẹ̀mí Ọlájùpọ̀ Àlùkò ó ní mọ́ kí yín o ẹkú ọdún ẹkú yèdún ẹ̀mí aṣọ̀pọ̀ ẹ̀ Olúbùkọ́lá Àlùkò ó ní mọ́ kí yín ẹkú ọdún ẹkú yèdún ẹ̀mí aṣọ̀pọ̀ ẹ̀ Ọládépọ̀ Àlùkò ó ní mọ́ kí yín o ọ̀nà ẹkú ọdún ẹkú yèdún ẹ̀mí aṣọ̀pọ̀ ẹ̀ Adéníkẹ́ Àlùkò ó ní mọ́ kí yín wọ́n lẹ̀ ẹkú ọdún ẹ̀mí aṣọ̀pọ̀ rẹ̀ èmi gan Dayọ̀ Agboola ọba ló ń tá fúnra mi mò ń kí yín iléeṣẹ́ wa gan kí yín àbí iléeṣẹ́ wa náà kí yín ẹ máa jó omi tẹ́ bá wà o ẹ bá wa dá sí à ẹ̀ Ruth Ọládé Adéjùmọ̀ mórí yín ẹ ṣe ẹ kú àbọ̀ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa yín lè kánná ẹ máa bá wa sọ sí watch party. ẹ wá gbọ́ tí ń bá yin bàbá mi àwọ̀rì mi. ẹ lè pe nọ́mbà tẹ́ ń wò yẹn kẹ́ ẹ lè bá wa kí bàbá wa happy birthday ẹ kí bàbá wa wọ́n kú ọdún pé ìgbà ọdún kan ni yes kẹ́. simply because kò gbowó èmi tí mò ń mí kò gbowó àtẹ̀gùn tí mò ń gbà sára tí ń bá yin bàbá mi o àwọ̀rì mi. ẹ tún máa gbọ́ tí ń bá yin Jésù àwọ̀rì mi. tẹ́mi gan ò bá yin Jésù ó máa wọ́rì mi bí ìbáyin bàbá God ó máa wọ́rì mi yes kẹ́ torí ìdí èyí mo ṣe yin Olúwa nínú ayé bàbá wa Abraham Akin Àlùkò náà ń ṣọjọ́ bí lónìí wọ́n ṣe 75 years lórí ilẹ̀ alàyè díkéèdì 7 àtàbọ̀
bàbá ẹ̀ ní dàgbà yà lórúkọ Jésù àmín. Ọ̀rọ̀ jáde àṣẹ gbọ́kadà tẹ̀lé lẹ́yìn èèsà bàbá. Ruth ọlẹ́dẹ́ adéjùmọ̀ ìjọ yóò wá pọ̀ jù. Ìjọ eléyìí kọjá mi kìá wò yẹ́sọ. Torí Jésù gbọ́ tèmi ó mú èmi kò ní fi Jésù sílẹ̀ ẹ wá bá mi jó. Torí Jésù gbọ́ tèmi ó èmi kò ní fi Jésù sílẹ̀. Bàbá ti gbọ́ tèmi o. Gbogbo tí mo rò kó lè ni bàbá ti sọ dẹ̀rọ̀ láyé mi o. Màmá tẹ̀lé bàbá, èmi kò ní fi Jésù sílẹ̀ mọ́. Màmá tẹ̀lé Ọlọ́run o, èmi kò ní fi Jésù sílẹ̀ o. Ẹ wá bá mi jó. Àwọn kan láwọn dán nọ́mbà yẹn wò wọ́n ní voice message ló wọ̀ irọ́. Ẹ tún dán wò kò sóhun tó ṣe nọ́mbà wa o. Wọ́n gé o, wọ́n ti gé nọ́mbà wa ń ṣiṣẹ́ bóyá yẹ kó ṣiṣẹ́ ẹ̀yìn ẹ pé ń bẹ lọ́ọ̀ mi báyìí mò ń wò báyìí. Ẹ pé bóyá nẹ́tíwọ́ọ̀kì èyíkú ṣe ni ẹ tún dán wò ó yẹ kó wọlé ẹ̀ẹ́sìkẹ̀. Ẹ pè sórí ètò ẹ bá kí bàbá wa àlùkò. Bàbá wa àlùkò ọba odò ẹ bá kí wọn fún ọjọ́ bí. Ẹ pè wọ́n sórí nọ́mbà tẹ́ ń wò yẹn 443-410-2127. Kò sí nǹkan kan tí ń ṣe nọ́mbà ọ̀hún. Kọ́dà èmi gan dán wò ń wò bóyá lóòótọ́ ni àbírọ́ ń bọ̀. Jésù yóò ti sí o ní ti ayé gẹ́gẹ́ bí kì í tó dúró lẹ́bàá odò. Gbàdúrà fún mi bàbá má jẹ́ kí n ṣẹ̀ ọ́. Gbàdúrà fún mi Jésù má jẹ́ kí n ṣẹ̀ ọ́. Nígbà tí Jésù bá gbé àádọ́wò rẹ̀ dé. Jésù yé o. Jésù yé o. Oyè òkú fún mi lórí ìṣẹ́ àgbélébùú. Bàbá yé o. Bàbá yé o. Ó yá wá gbọ́ gbàgbó síbí. Ó ṣẹlẹ̀. A ò ní sọ́fún. A ò ní dànù. A ò ní ṣọ̀fún. Ẹ̀yin tẹ́ ń try àti pé nọ́mbà yẹn. A ò ní rùn. A ti pè é o, ó ṣiṣẹ́ o, ẹ pè é. Michael Alexandra, I can see you, God bless you. Ààrẹ Àmọ̀rú Bọ́bagúnwà Yẹ̀kín mo kẹ́yìn náà. Ẹ mọ̀ káàsán o. Hello, ẹ káàsán sáà. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o, ṣàlàáfíà lẹ́wà. Adúpẹ́ o. Ẹ dákun ta ló ń sọ̀rọ̀ o, ta ló pè wá bolẹ̀ rẹ̀ tí ń pè. Ìyáàfin Ọláìdé ló ń pè o láti Baltimore ní bíbáyìí. Ẹ kú àbọ̀ ẹ bá kí wa bá wa àwọn ìpè kan bẹ̀rẹ̀ ní wọlé báyìí. Ẹ bá kí grandpa ni o. Ẹ bá kí grandpa o. A ti ń try láti wọlé tẹ́lẹ̀ náà tó ń wọ voice mail. Àwọn oní nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ó dà pé bóyá kírẹ́dìtì tán ni l'Amẹ́ríkà. Kámárì ni Paul wí. Ẹ bá kí wa bá fún ọdún. So, happy birthday to grandpa. Ẹ ṣeun. Àlùkò ìgbà ọdún ìṣẹ́jú kan ni o. Amen. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Amen. Nínú ọlá ńlá pẹ̀lú ìlera pípé. Wọ́n á lè jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ wọn á jẹ́ nínú ìlera o. Àmín. Ní orúkọ Láìdé ọ̀rọ̀ pọ̀. Ẹ ṣeun. On behalf of all every children worldwide, I say congratulations to grandpa and many happy returns of the day. Amen. Love you grandpa, bye. Ẹ ṣeun o mọ́mì wa Ọláìdé ọ̀rọ̀ pọ̀ àdúpẹ́ ẹlòmíì ń wọlé ẹ káàsán o orí ètò Ṣọ́wọ́nyá lẹ wọlé sí o ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ o. Anika kí ni o ti kí sótúbọ̀ ló ń pè láti Baltimore o. Bàbá ẹ mọ̀ kújọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ́wà sà.
ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ o. ẹ kú iṣẹ́ olúwa o. bàbá wa o. ẹ bá wa kí bàbá wa tán ṣọjọ́ ìbí lónìí wọ́n pé 75 years bàbá tiwa ń lé ṣàníyẹn. ẹ bá wa kí wọn o. àbẹ́ kí wọ́n kọ́ àjọyọ̀ wọ́n dẹ̀ kú síwájú o. ẹ ṣé gan ni sà. ẹ ṣeun. ọ̀sẹ̀ yìí náà ni tàwa náà o. ọ̀sẹ̀ náà ni ẹ jẹ́ ọmọdé tí ó yẹ kẹ́yìn kan wá sórí ètò kẹ̀kẹ́ ọjọ́ Thursday ni o. ọjọ́ Thursday ìyẹn ọ̀la nu àbọ̀túnla ọ̀la nìyẹn ọ̀túnla nìyẹn ọ̀túnla ṣé ká mọ̀ retí yín lórí ètò. wọ́n sì kú ìṣúná rere fún wa o. ẹ ṣe wo ṣé ká mọ̀ retí yín lórí ètò kẹ́ kúkú wá kẹ́ wá fojú hàn lórí ètò káwọn èèyàn kí yín kú ọjọ́ ìbí lórí ètò. hello bàbá wa. hello bàbá wa ṣó túbọ̀ ṣe ṣì wà ń bẹ̀. àwọn àǹdí o. mo ní ṣé ká máa retí yín lọ́túnla lórí ètò kẹ́ wá celebrate birthday yín lórí ètò wa. ok a ti gbọ́ ọ bàbá. ó dáa màá bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ok sir. ẹ ṣé gan ni God bless you. amen. ẹ ṣé. lórí ọwọ́ yẹn o lè fẹsẹ̀ jó o lè fọwọ́ jó. Ayọ̀bámi Òkèdòkun wòlíì Ayọ̀bámi Òkèdòkun mo rí yín o ẹ kú àbọ̀. Debbie Umar mo rí yín ẹ kú àbọ̀. wọ́n ní ẹ kú ètò happy birthday to grandpa in the grace of God ẹ ṣé. tẹ́ ẹ bá ráàyè ẹ lè pè wọlé lórí nọ́mbà tẹ́ ẹ ń wò ó ẹ pè bàbá wa wọlé ẹ bá wa kí bàbá wa happy birthday. ṣe lè bó ṣe ń dérè à ẹ̀mí ní sùúrù wọn bọ̀. èmi ni mẹ́gà wọ́n mọ̀ pé wọ́n ni mẹ́gà. èmi ni mẹ́gà bọ̀bọ̀. wọ́n mọ̀ pé wọ́n ni mẹ́gà àìlóyìn. torí pé ọlọ́ ń dárúkọ rẹ mẹ́gà ọ̀yá rè jókòó náà ń bọ̀. torí pé ọ̀dárúkọ rẹ rè jókòó torí pé ọ̀dárúkọ rẹ èmi fẹ́ bínú. torí pé ọ̀dárúkọ rẹ mo ní ó rè jókòó bàbá fẹ́ bínú àwọn ẹ bọ́ta. Lẹ́kan Ògúns mo rí yín o. Ayọ̀bámi Òkèdòkun ó ní Thursday is my mommy birthday as well o. ọkọjá àbíkíámù lọ́tún lakan yìí náà níyà àdúrà ìyá wa Adéjọkẹ́ àwọn náà ṣọjọ́ bí ní Thursday ọ̀dà bẹ́ẹ̀ a máa wọ ẹni a máa wẹ ogun ẹ̀ pọ̀ sẹ́rẹ̀ bàbà. bẹ́ẹ̀ bá ṣe wọlé ẹ máa bá wa ké Hosanna s'Elédùmarè pé bàbá wa Akin Àlùkò Abraham Àlùkò bàbá wa ṣe 75 years ẹ bá wa ké Hosanna s'Elédùmarè yẹ́sìkẹ́. You are the son of this day. Congratulations. Happy birthday to you. You are the son of this day. Congratulations. Happy birthday to you. Mo ní tí n bá gbogbo ètò yìí ṣe birthday fún bàbá wa ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó ń jẹ́ kẹ́ ẹ mọ Dayọ̀ Agbooláre. Àwọn tó tọ́jú wa láti kékeré tá a dàgbà tẹ́ ẹ fi láfi lè pètè láfi lè máa sọ̀rọ̀ àwọn náà nù bàbá wa. Congratulations, happy birthday to you. Ìlọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ̀. Ìlọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ̀.
tó ń lọ lọ́wọ́lọ́wọ́ náà nìyẹn ní Dayọ̀ Agbọ́lá rédíò TV. Happy birthday to daddy. Pa Abraham Akin Aluko pa AAA. Happy birthday to you sir. Ìgbà ọdún kan ni o. Ẹ ní dàgbà yẹ ní dàgbà òṣì. Ẹ pẹ́. Ọlọ́run ràn yín lọ́wọ́. Èèlà bàbà sẹ́ńdẹ̀rẹ̀ àkàlà bọ́ńdà. Happy birthday to you. Happy birthday to you. Mo lọ́rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ náà nù. Kò sóhun tá a rí ṣe sí. Gbẹ̀gẹ̀m. Wo gbẹ̀gẹ̀m. Gbẹ̀gẹ̀m. Long life and prosperity. Happy birthday to you. Happy birthday to you. Debbie Umar mo kí yín o, Modak Venture mo kẹ́yìn náà ẹ kú àbọ̀. Ọládùnmóyè Victoria Ọlálẹ́yẹ ẹ kú àbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá mi kí bàbá wa Àlùkò ẹ má bá mi kí wọn kú ọjọ́ bí Àlùkò ọba odò nílùú Iléṣà èèlè bú sẹ́ríà. Eke Hosanna, Sẹ́lẹ̀dùmarè, Eke Hosanna o. Tí n bá gbà á lẹ́nu bàbá wa Ebenezer Obey tán, wọ́n wàá gbé fún Prince Adéróyà ọmọ Akínyẹ̀tún. Ó ní òkè ni mo wà ń ògbúdọ̀ jábọ́ nítorí bàbá wa náà ní òkè láwà àgbúdọ̀ jábọ́. Nobody should jábọ́. Prince ó yá ẹ bá gbóhùn sókè ẹ bá akọrin fún bàbá wa, let's go. Torí pé àrọ́jọ́ múso lókùn tá a bá wá ti yàrá àkéde dé a tún wá máa celebrate bàbá wa lọ the great icon a máa celebrate dáàdi wa lọ yes kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ receive ẹ gbà bẹ́ẹ̀ sórí bàbá. Adéróyà ló sọ kọ̀ǹgọ́ sílù. Adéróyà ló fún wa lórin là ń dansi ẹ̀ lọ́wọ́. Everybody jíjó yes sir. Tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ọjọ́ bí bàbá wa Àlùkò là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Bàbá pé ọdún márùndínlógójì márùndínlọ́gọ́rin 75 years ni bàbá pé lónìí. Nínú ọlá ńlá, nínú àlàáfíà, nínú ògo, nínú ẹ̀yẹ. Ṣé bẹ́ẹ̀ ni bàbá bá yẹ look fresh? Ẹ wòran sí. Bàbá 75 nìyẹn. Ẹlòmíì àpé 35 á ti gbójú ẹjọ́. Bàbá rèé 75 nìyẹn. Can you see? Ẹ gbà bẹ́ẹ̀. Wò ó. Fílẹ̀ bẹ́ẹ̀, jó wà bẹ́ẹ̀, kó wà lọ́wọ́ yẹn. Ọmọ́túndé Bashir mórí yín ẹ kú àbọ̀. Yéésà. Everybody bájọ́. Everybody jíjó mi. Pè wọlé kẹ̀bá akíndádì wa lórí 443 410 247. Ẹ̀yin
tẹ́ ẹ bá ń pè láti outside America ẹ fi +1 síwájú ẹ̀ ẹ̀hádì ó kàn mọ́ wájú ẹ̀ ẹ̀yìn bóyá lẹ́yìn ẹ̀ bóyá lẹ́yìn ẹ̀ bóyá lẹ́yìn ẹ̀. Adéroyà ló ń dálẹ̀ yẹn òun ló bá wa kọrin fún bàbá wa Àlùkò bàbá wa Akin bàbá wa Abraham ṣé nìkàndì rúbà sáà ẹ̀mí ní sùúrù náà mọ̀ ń bọ̀ ẹ̀yìn ní sùúrù ṣe. ó báyìí pé ẹ̀ṣẹ̀ ń wọlé ní Dayọ̀ Agboola rédíò TV lẹ́wà o mo ní Baltimore làá fi kalẹ̀ sí nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà bàbá ló ń tàbí ìgbà studio láti ń dá síta láti ń feel down to the world níbẹ̀ láti ń dábí ẹni láti ń wọ̀ bí òwe ẹ̀rípò clean ẹ̀rípò clear ẹ̀rípò jáde dáadáa bàbá ló ń tàbí ìgbà studio náà ni níbi tó èbó kó níṣẹ́ wá yẹ́sìkẹ̀ ẹ gbà hello. ó sọ̀rọ̀ kó múṣẹ́ tó bá múṣẹ́ á rí bẹ́ẹ̀. ọba wípé kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àbí sẹ́jẹ́ ọba tẹnu ẹ̀ jáde o torí pé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ ìjàkadì kọ́ àjùra wa lọ agbalẹ́tù kọ́ o ọmọdé làwọ ẹ pàdé wa lórí YouTube ẹ̀yẹn táàpù Babalóńtà TV síbẹ̀ tàbí kẹ́ ẹ̀ táàpù Dayọ̀ Agboola TV ọ̀nà méjì la fi hàn plate lórí YouTube bẹ́ẹ̀ ni lórí áàpù kan ẹ download Dayọ̀ Agboola rédíò ẹ tún download Dayọ̀ Agboola TV ẹ máa gbọ́ wa 24 hours non-stop tó wájú orí Facebook ńkọ́ Sami Dayọ̀ Agboola Babalóńtà Dayọ̀ Agboola Diamond Dayọ̀ Agboola rédíò sàlà bàbà wẹ́yọ yàrá kéde lọ ó yá gbé wọlé kó lálẹ́ wù bí èṣùmọ̀ rẹ̀ ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akán sí i. Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lélà àkàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sówónyá yóò máa bá fẹ́fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méjì alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìsètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sọ̀ ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣí ẹ̀. ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akán sí i. Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program. Àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV. Agogo
5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bù tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi, gbálẹ̀, dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift. Ó wà interesting. Domi alágbàbọ̀rọ̀ gidi yungbanyungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 Adéyànjú wa ládé. Àmì Ọlọ́run Adéyànjú wa ládé o. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pọ́ kú ìyànjú. Nítorí ọwọ́ alápọ̀nla ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Ètò tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayọ̀ Agboola rédíò TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí. Ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ. Ètò ayọ́ka létò ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi àmọ́ buyan ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì. Ó káre tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin. Orin ẹ̀ lérí bá dà ń lọmọ rẹ̀ gbé. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí. Dayọ̀ Agboola rédíò TV lẹ́ò tí máa jẹ̀gbá ládùn ètò. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376
08578 ní Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájẹ́ bùgbàjẹ́. àníṣọwọ́ ń yá lẹ́tù tó lóyin ládùn ẹ wá polówó ọjà yín o kẹjẹ kájẹ́ ó bùgbàjẹ́ torí pé wàràwàrà lọ́mọ ẹ̀ta ń tà kọ́mọ ẹranko kankan tó tà ẹ̀yìn ẹ wá bá a dòwò pọ̀ ẹ rí i pé dúndùn lọ́sàn-án so pé tún rere wa. mo kí yín káàbọ̀ o màmá wí pé ẹ ń bá bómi ìṣanwó ń kọ́ bóúnjẹ ìtúwà bóore ọ̀fẹ́ ń kọ́ bàdúà ìtẹ̀ báyìí náà ara ẹ̀ náà ni a tún ti padà sórí ètò wa ètò yìí nìṣọwọ́ ń yá mo ní lónìí bẹ́ẹ̀dẹ̀ bàbá wa dádì tèmi bàbá wa àlùkò ọba odò lúlù Iléṣà bàbá ń ṣe ọjọ́ bí lónìí bàbá ṣe 75th birthday mo ní bẹ́ẹ̀ bá ṣe wọlé ẹ mọ́ bá a kí wọn ó ní Délé Thomas náà ní gbèsè Délé Thomas ọ̀rẹ́ mi kan báyìí alóyin lóhùn of Houston Texas yóò bá ń kọrin fún bàbá ó yá Délé wọ́dà ó yá wọlé let's go. Hey. Ẹ̀fún pé náà kíkan ìpè ìyìn rere kó dún jákè jádò ṣètì gbogbo ẹ̀dá. Ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ti dé o. Ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà. Jésù àlùfáà wa ti ṣetán láhá ṣépè alárẹ̀ ẹ̀ sí ni aṣọ fọ́tù dúkà. Ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà. Padà. Ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà. sọ́nbà ń dárúkọ ọdún ìdásílẹ̀ anniversary ni nǹkan téèyàn ṣe nánú ṣe tẹ̀lé David Odùtayọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ Sunday Àtàndá mo rẹ́yìn náà ṣáàfin ẹlẹ́wà Olúwa ọba ló ṣe wọ́ndà láyé dádì wa láyé bàbá wa pa Àlùkò Olúwa ló ṣe wọ́ndà yéṣà. Olúwa ló ṣe wọ́ndà bàbá lókè ló bá mi ṣe. Olúwa ló ṣe wọ́ndà láyé dádì wa pa Abrahamu Akin Àlùkò Olúwa ló ṣe wọ́ndà bàbá pé 75 Olúwa ṣe wọ́ndà láyé wọn èèmà. Olúwa ló ṣe wọ́ndà fún mi. bàbá lókè ló bá mi ṣe. Pátápátá. Olúwa ló ṣe wọ́ndà bàbá lókè ló bá mi ṣe. Wọ́n fẹ́ mọ̀ ṣe ẹyẹ mi. wọ́n fẹ́ mọ̀ ṣe ẹyẹ wọ́n fẹ́ mọ oríṣi ẹyẹ fífò wọ́n ń wá momentum tó wà ní ẹyẹ ẹyẹ fífò bàbá wa wọ́n ń lọ sókè sí bàbá wa pé 75 years Olúwa ló ṣe wọ́ndà. Ló ṣe wọ́ndà fún mi o. Ló bá mi ṣe. Ló bá mi ṣe pátápátá. Olúwa ló ṣe wọ́ndà bàbá lókè ló bá mi ṣe. sẹ́ẹ̀lì bàbá kúrò bòbò sẹ́ńdẹ̀lìà ẹ̀mí ní sùúrù náà mò ń bọ̀. Bàbá ẹ ṣe ọ̀nà ọpẹ́ mi pọ̀, mo dúpẹ́ o oore. Bàbá ẹ ṣe ọ̀nà ọpẹ́ mi pọ̀, mo dúpẹ́ oore. Oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o Bàbá ẹ ṣe ẹni tó jẹun tí ọ̀ṣánwọ́ ẹni tó jẹun tí ọ̀fọ́bọ́ òun náà gbìyànjú ó tíra jí ṣubú ó ti kẹ̀kẹ́ lulẹ̀. ẹ̀yin tẹ́ ẹni jẹ́ ìwọ̀n aládìbẹ̀rẹ̀ ètò lágbà ti bẹ̀rẹ̀ ẹ ṣeun adúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń jẹ́ ìwọ̀n náà lọ́wọ́lọ́wọ́ adúpẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé
ẹ má bá wa share rẹ̀ ẹ bá wa start watch party ẹ tún like ẹ ẹ wọ́n bá wa congratulate bàbá wa pa Abraham Akin Aluko ẹ bá wa congratulate wọn wọ́n pé 75 years lónìí adúpẹ́ lọ́wọ́ everybody adúpẹ́ lọ́wọ́ yín Dayọ̀gbọ́lá rédíò TV náà ni o ẹ má yí kúrò ń bẹ̀ o every time every day every hour ìyẹn lọ lórí Dayọ̀ Agboola TV ẹ bá wa ń bẹ̀ ẹ lọ lórí Babalóńtà TV ẹ bá wa ń bẹ̀ ẹ lọ lórí Facebook ní ẹ̀yẹ yá máa dìbòrò lọ ẹ máa rí wa bẹ̀ ẹ bá yẹ kó Babalóńtà ẹ máa rí Dayọ̀ Agboola ẹ máa rí Dayọ̀ Agboola rédíò TV ẹ máa rí Dayọ̀ Agboola ẹ máa rí pẹ̀lú ojú Instagram náà kọ́ o ló ń tẹ́ bàbá bẹ́ẹ̀ Sàmìsàgbọ́lá bẹ́ẹ̀ Dayọ̀ Agboola 2017 náà bẹ́ẹ̀ ààlà kúrò túkù délé bá. ìṣẹ̀lẹ̀ ọ̀láyé mi ó ṣeun. bàbá ti ṣàánú mi. gbogbo rẹ̀ kó ìṣẹ̀lẹ̀ ọ̀láyé mi ó ṣeun. ǹjẹ́ ojú dàbí wò mí yóò mọ̀ ní fọ́ ètí dàbí gbọ́ mi ò ní di ẹ wò ó àwọn alámọ̀ wá o ẹ̀yin lámọ̀ bá ẹ tún jẹ́ pàdé lọ́la lórí ètò Ṣówónyá o ire ayọ̀ yóò ti bá yín kó tó dọ̀la ṣé rí pé tẹ́ máa gbà kọ́ọ̀ tẹ́ máa gbà lẹ́yìn prógámù yìí kọ́ọ̀lù ayọ̀ ni kọ́ọ̀lù oríire ni kọ́ọ̀lù ìbùkún ni kọ́ọ̀lù ìmísí ni ẹ̀mí gbé mi wọ̀ ẹ̀mí wọlé ṣáàlù kándùré kòkòdà ẹ̀mí yẹ ẹ̀sẹ̀ mi wọlé ọ̀rọ̀ jáde àṣẹ́gbọ́kadà tàdé lẹ́yìn ojú tẹ̀mí wò mí yẹn ò ní fọ́ once again etí tẹ̀mí gbọ́ mi ò ní di àwa lámọ̀ wá o ẹ̀yin lámọ̀ bá kọ́lọ̀ wo máa ṣọ́ yín kọ́lọ̀ wo máa ṣọ́ ogun wa jẹ́ kí gbàdá máa pàdé lọ́la ó dà pọ̀ ó dàbọ̀. gbogbo rẹ̀ kó ìṣẹ̀lẹ̀ ọ̀láyé mi.